ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún 2025 10 September 2025 òrìṣà olúfọ́n gbàjọ gẹ́gẹ́ bí kábíyèsí ti ìlú Ifọ̀n Ọ̀ṣun. Ọba aláyélúwà Peter Olúwọlé Ìpàdéọlá Ìlúfẹ́milóyè Akínyòóyè kẹta, àwọn ọlọ́mọ ọba, àwọn ìjòyè, àwọn ayaba àti àwọn abọrẹ̀ pẹ̀lú àwọn mìíràn tí ọ̀rọ̀ náà kàn wà nínú aṣọ funfun láti ṣe ìwúre káàkiri àwọn ibi tó ṣe kókó nínú kọ̀rọ̀kọ́ndù ìlú Ifọ̀n Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí ọmọọba Jídé Adélàjà Akínyòóyè àkọ́bí òrìṣà àti amúgbálẹ́gbẹ̀ẹ́ àgbà fún bàbá wa kábíyèsí aláyélúwà àrẹ̀mọ Bàtálá, lórí ètò ìròyìn àti ọ̀rọ̀ tó ń lọ, ọ̀gbẹ́ni Yusuf Akib Adékúnlé ṣe ṣàlàyé. Wọ́n ní ìwúre òrìṣà gbàjọ kì í ṣàdédé wáyé. Òrìṣà Ọbàtálá tó jẹ́ òrìṣà Olúfọ́n ni yóò bá àwọn abọrẹ̀ sọ̀rọ̀ tàbí ọba aláyélúwà fúnra rẹ̀ láti ṣe àwọn ètò náà gẹ́gẹ́ bí àwọn baba ńlá wọn ṣe máa ń ṣe é. Wọ́n jẹ́ ká mọ̀ wípé ẹlẹ́ẹ̀kejì tí ọba aláyélúwà Peter Olúwọlé Ìpàdéọlá Ìlúfẹ́milóyè Akínyòóyè kẹta máa ṣe ní eléyìí lẹ́yìn tí wọ́n gorí àpèrè baba ńlá wọn. Nínú ìdùnnú ni àwọn ènìyàn máa ń wà tí wọn yóò sì máa súre kí ire ó wọlé, kí ibi ó wọgbó lọ réré ní gbogbo ibi tí ọwọ́jà ìlú Ifọ̀n bá dé. Wọn kì í ṣàì gba àdúrà fún ìlọsíwájú gbogbo ọmọ bíbí ìlú Ifọ̀n nílé lóko àti lẹ́yìn odi. Òní ni ọjọ́ ọ̀sẹ̀ Ọbàtálá, ọjọ́ márùn-ún bí a ṣe sọ ìrìnsẹ̀ Ọbàtálá lónìí ká máa ṣe ti Fálọ́la. Ọjọ́ márùn-ún ló wà láàrin ọ̀sẹ̀, lóṣù ọ̀sẹ̀ olóyìnbó, ọ̀run ni ọ̀sẹ̀ kóòtù òjíire, so òní ni ọ̀sẹ̀ Ọbàtálá. Tó wá jẹ́ kí ọ̀sẹ̀ tòní yìí kó yàtọ̀ sí èyí tá a ṣe níjàrún àti èyí tá a tún máa ṣe níjọ́ márùn-ún ni pé òrìṣà gbàjọ lónìí, ọ̀sẹ̀ òrìṣà gbàjọ ni èmi yìí. Ọ̀sẹ̀ òrìṣà gbàjọ tó ṣe pé yóò mú kábíyèsí lọ́gàn ní ọ̀yá ẹ jẹ́ kí n jó fún àwọn bàbá mi rárá. Òrìṣà gẹ́gẹ́ òrìṣà ńlá àwọn orúnmọlẹ̀ ni wọ́n lọ sọ fún ọba aláyélúwà pé níjọ́ márùn-ún bàbá fẹ́ gbàjọ. Orúkọ mi ni Akib Adékúnlé Yusuf tí mo jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ àgbà fún kábíyèsí Olúfọ́n lórí ọ̀rọ̀ ètò ìròyìn àti bí ohun gbogbo ṣe ń lọ láàfin àrẹ̀mọ Ọbàtálá. Ẹ pè mí lákọ̀wé Olúfọ́n náà bákan náà. Ọjọ́ karùn-ún ó ní ọ̀sẹ̀ Ọbàtálá tí kábíyèsí Olúfọ́n máa ń bọ bàbá wọn. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan òòṣà Olúfọ́n máa ń gbàjọ. Tá bá sọ pé òòṣà Olúfọ́n gbàjọ, ìtumọ̀ ẹ̀ ni pé òòṣà ó pàṣẹ fún àwọn abọrẹ̀ láti jíṣẹ́ fún kábíyèsí Olúfọ́n àbí láti bá bàbá gẹ́gẹ́ sọ̀rọ̀ directly fúnra òòṣà wípé kí wọ́n káàkiri gbogbo ìlú ní àwọn strategic points kọ̀ọ̀kan. Tí wọ́n máa ṣe ń bẹ̀ náà ni pé wọ́n máa ṣàdúrà, wọ́n dẹ̀ máa wúre kí aburú lọ, kiri gbogbo wọlé wá. So lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn òòṣà máa ń gbàjọ, kálukú wà nínú aṣọ funfun, ó tẹ̀lé kábíyèsí Olúfọ́n káàkiri, ó dẹ̀ yí káàkiri inú ìlú. Ó ní bá a ṣe máa ń rìn tó sábà ti gbàjọ bẹ́ẹ̀ yẹn. Ó sì nǹkan míì tá à ń ṣe tó rújú ń bẹ̀ ju wípé ọba ń ṣèwúre kí aburú lọ, kiri wọlé. Àwọn nǹkan la máa ń ṣe tí ó máa ń wàrántì pé kí Olúfọ́n ó káàkiri inú ìlú. Ṣùgbọ́n tí òrìṣà gbàjọ yẹn ẹ̀kejì tá a ṣẹ̀ṣẹ̀ lélẹ̀. Tí òrìṣà ó béèrè fún kí. Tí òrìṣà sọ pé ó yá o, àti Olúfọ́n o, àwọn ọlọ́mọ ọba o,
ẹ̀yin ayaba, ẹ̀yin ìjòyè àti àwọn aráàlú míì tí wọ́n bá mọ̀ nípa ẹ̀ tí wọ́n sọ pé ká káàkiri gbogbo ìlú, ká jò káàkiri gbogbo inú ìlú. So tá a bá dẹ̀ ti ń dé àwọn jọ́ìntì kọ̀ọ̀kan Olúfọ́n ó dúró, ó wúre, ó ṣàdúrà fún gbogbo ọmọ ìlú, ó ṣàdúrà fún dàgbàsókè ìlú, ó ṣàdúrà ká má rogun, ká má rọ̀tẹ̀, kí dààmú má ṣẹlẹ̀ sí wa, ká burú má ṣẹlẹ̀ nìkan. Ayé nílùú fọ́n. Ó fẹ́ lójú ọjọ́ tí ò sí àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé kan àbí kejì tá a máa ń ṣe náà fi Olúfọ́n. Ọ̀tọ̀ ni ọ̀sẹ̀ Ifá, ọ̀tọ̀ ni ọ̀sẹ̀ Ọbàtálá, ọ̀sẹ̀ tògún wà, ti egúngún wà. So kò sí òòṣà tí ò pé nínú ìlú yìí. So kò fẹ́ẹ̀ sí ọjọ́ kan pàtó tí ò ní sí ìṣẹ̀ǹbáyé kan tá à ń ṣe ní àwẹ̀. Ṣùgbọ́n èyí tó gbajúgbajà jù ó ní ti ọ̀sẹ̀ Ọbàtálá tó jẹ́ òrìṣà Olúfọ́n gangan fúnra lára rẹ̀. Àwọn bàbá mi jẹ́ ọ̀kan lára àwọn devotee Ọbàtálá tí wọ́n jẹ́ abọrẹ̀ Olúfọ́n. Ọmọ inú Olúfọ́n yìí náà mo sì gbé dàgbà. Nígbà tá a tiẹ̀ wà kéékèèké ṣe mọ̀ pé ọmọ kéékèèké tẹ bá kàn rí nǹkan kan tó strange sí yín ẹ ráwọn èèyàn tá kàn rọ́ lọ. Ó ṣe é ṣe kẹ́ ẹ tiẹ̀ nígbà tí ì ṣe pé àgíríkì la wa ìbílẹ̀ náà ni gàwá náà. So àìsọmọ get inside a lè join wọn láàjọ mọ rìn káàkiri lọ. So gbogbo ẹ̀ náà láti mọ̀ kó tó di pé kábíyèsí fún mi ní àǹfààní láti jẹ́ akọ̀wé wọn. Ṣùgbọ́n láìgbà tí mo ti di akọ̀wé Olúfọ́n àwọn kìíní ń túbọ̀ yé mi sí, mo sì bẹ̀rẹ̀ sí ní mọ̀ nípa wọn sí. Ètò àkànúwé ó wà ń bẹ̀ tí àwọn ọba tán ti lọ tán ṣe documentation sílẹ̀. Àwọn eléyìí tó jẹ́ pé à ń rí physically ní bí wọ́n ṣe ń ṣe òun náà ó tún kún ló tún widen understanding wa sí lórí ọ̀rọ̀ àṣà àti ṣe rí lórí àṣà. Ìlú kọ̀ọ̀kan ló ní àṣà àti ètò tiẹ̀ tí àwọn baba ńlá wa tí wọ́n filẹ̀ fún wa. Àṣà fẹ́ yàtọ̀ sí ẹ̀sìn. Nínú Islam wọ́n sọ wípé ẹ̀yin ẹ máa ṣe tiyín káwọ̀ máa ṣe tiwa. Àṣà ò dí ẹ̀sìn kan ò dí ìkan lọ́wọ́. Láyé pé Ọbàtálá lèmi gbàgbọ́ nínú ẹ̀ kò sẹ́nìkan tó lè ní kí n má ṣe. Láyé pé Islam ni wọ́n gbàgbọ́ nínú ẹ̀ máa ṣe. Ara àwọn tó yẹ pé tẹ bá béèrè nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jọjọ rìn káàkiri lẹ́nu gan. Síkírù, Mustapha, Kabiru àwọn náà pọ̀ jù ní. Akibu náà wà ń bẹ̀. So Akibu lọ pọ̀ jù. Àwọn yẹn gbogbo àwọn tá a jọjọ rìn káàkiri nìyẹn. So àṣà tán bá ní ọwọ́ àwọn baba ńlá wọn ni. So tí wọ́n dẹ̀ ń tẹ̀ síwájú lórí ṣíṣe. Kò sí nǹkan tẹ́mi rí wípé tó bá jẹ́ pé ìgbàgbọ́ ẹ rọ̀ mọ́ máa ṣe lọ. Tí ìgbàgbọ́ ẹ bá rọ̀ mọ́ sáré jẹ́ nǹkan mí ní ìgbàgbọ́ ẹ tẹ́ bá rọ̀ mọ́ tó níbi ìgbàgbọ́ ẹ tẹ́ ní tó sáà ṣe kókó tó ṣe pàtàkì ni wípé ìfẹ́ ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ọmọ fọ́n ó ṣe pàtàkì. Kò bá jẹ́ Ológun ni ọ́, kò bá jẹ́ Ṣàngó, kò bá jẹ́ Ọbàtálá lo gbàgbọ́ náà, tó bá jẹ́ Muslim ní àbí Christian ó sáà gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ẹnìkejì ẹ gẹ́gẹ́ bí ọmọ fọ́n. Èyí tó ṣe kókó sí kábíyèsí Olúfọ́n nìyẹn. Olúfọ́n ni ọmọ ṣe ẹ̀sìn tó bá wù ẹ́, kò dẹ̀ ní o mọ̀ ṣe nǹkan tó bá wù ẹ́, ṣùgbọ́n ìfọwọ́sowọ́pọ̀ ó ṣe kókó. Ìtẹ̀lé ọba, ìtẹ̀lé àṣẹ Olúfọ́n ó ṣe kókó. Àti mímọ̀ gbìyànjú láti mú ìdàgbàsókè bá Olúfọ́n ló ṣe kókó. Kò sí nǹkan kan tó wà occultic nínú nǹkan tá a ṣe lénìí síbẹ̀ yìí náà tẹ̀lé wa. Àdúrà ni, ìwúre ni ní ìlànà ìṣẹ̀ǹbáyé. Kábíyèsí ó dé àwọn strategic points kan síbẹ̀ yìí náà ń gbọ́ ogun náà ń wí. Ọlọ́run Lódùmarè kógun mọ́ wọnú ìlú mi wá o. Ìdàgbàsókè kan máa bá wu ọmọ fọ́n èyí tí ń bẹ nílé èyí tí ń bẹ lókè òkun kí gbogbo wọn máa kórè wá bá mi nílé. Gbogbo àwọn nǹkan tá a ṣe nìyẹn. Kò sí nǹkan kan tó wà secretly. Yusuf ní orúkọ mi. Mo jẹ́ akọ̀wé ìròyìn fún kábíyèsí Olúfọ́n ti ìlú Ọ̀ṣun.